Gbàgede Ìmọ̀ TV, Gbàgede Ìmọ̀ TV, níbi wọ́n ti ń dábìí ẹ̀dùn tí wọ́n ń rọ̀ bí òwú. Gbàgede Ìmọ̀ TV, láti ń gbóhùn sáfẹ́fẹ́, láti ń dábìí ẹ̀dùn tá ń rọ̀ bí òwú. Gbàgede Ìmọ̀ TV, Gbàgede Ìmọ̀ TV, ọgbọ́n bẹ, òye bẹ, ìdánilẹ́kọ̀ọ́ lóríṣiríṣi ní Gbàgede Ìmọ̀ TV. Ẹ máa wò ó, ẹ máa gbọ́. Mo kí gbogbo ojú tó wò mí káàkiri ayé, mo kí wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà nínú ilé yìí, mo kí wa pé a kú dédé àsìkò yìí, àsìkò ojú ọjọ́ ti rí ẹdẹ ọdún bí bóòdó ti rí lọ́dọ̀ tí yín. Àdúpẹ́ fọ́lọ́run, oṣù April yìí ni oṣù tèmi ọmọ yín bàbá gbàgede wọn tí mo ṣì lé mi lágbára Ọlọ́run. Àdúpẹ́ fọ́lọ́run, kẹ́mi bá kí n bá máa gbókò lọ ní olóró lónìí, kí n má sọ léyá, kí n má sọ dìlé pẹ́. Ohun tí mo fẹ́ sọ láàárọ̀ yìí ó ní ìwọ̀sí tó ń talé àwa Yorùbá. It's more than enough fact tẹ́ ń fi ilẹ̀ lójoojúmọ́ yìí. Of recent, ó ní ọ̀rẹ́ mi Oríyọmí Àmsá ti pariwo síta pé aṣọ sójà ni wọ́n ń wọ̀ làwọn Fúlàní yẹn ń wọ̀ ń sìn wọ́n á kanlẹ̀kùn. Bó bá ti ṣílẹ̀kùn fún wọn wá ní kò tẹ̀ láwọn ẹ̀wọ̀n gbé lọ báràkà láìjẹ̀ láyò. Tó bá ti lọ àlọ́ náà máa rí wọn nìrábọ̀ o. Aráàlú pariwo síta, wọ́n wá borí Yọmí lórí Yọmí fi pariwo síta pé ẹ ṣọ́ra o, ẹ má ṣílẹ̀kùn fún wọn rárá. Insecurity. Àwa Yorùbá la wá protect ara wa thanks to the Àmọ̀tẹ́kùns. Àwọn Àmọ̀tẹ́kùn, àwọn tó jẹ́ pé they are non-commission. Àwọn tó jẹ́ pé they are not specially trained bí àwọn àmì bí àwọn ọlọ́pàá. Àwa westerners, àwa southerners generally, àwọn ọlọ́pàá ò torí tiwa exist in Nigeria àfàwọn north. Àwọn àmì ò torí tiwa exist in Nigeria àfàwọn north. Air Force, Navy wọn torí tiwa exist in Nigeria àfàwọn northerners. Ẹnikẹ́ni nínú wọn tẹ̀rẹ̀ tó bá lóhun ọ̀gá tó bá ń pa àwọn Fúlàní yẹn jù, àwọn agbénipa tó ń pa wọ́n jù wọ́n ní pẹ́ pòun náà. Ikú olèmọ̀ tó pa Lágbájá tèmi torí wípé ó ń ṣe program that will eliminate those Fulanis, those agbénipa nínú Fúlàní. Ikú wo ló pa ọmọbìnrin arọ́ ti lé, irúkú olèmọ̀ tó pa tèmi torí pé fighter jet ẹ̀ tó wà ó fi discipline wọn ni. Tí ọkọ̀ bá ti lóhun military officer tó bá ti ń lè work towards kí kan restore decorum ní Nàìjíríà, wọ́n máa padà lù ní. Torí pé they are in power. We just have to wake up, Yorùbás. We have to wake up from our slumber. We just have to wake up from our slumber. Ìlú Ẹ̀gbá máa mì tìtì, bàbá gbàgede mọ́ máa sílé àwòṣe fìlà dá mẹ́nu nù. Ṣèbórí tó bá máa dáde inú agogo dẹni gbọ̀nù tó bá máa lè jìgbà lẹ̀kẹ̀ inú agogo dẹni gbé. Orí tó bá máa kọ́lé alárinrin kò ní kọ́lé àbẹ̀rẹ̀wọ̀ bíi tèkùtì alihamudulilayi ní bàbá gbàgede mọ̀ ń ṣe o. Alhaji Sabur Adébẹ́jọ Aláwìyí ọmọ bàbá tíṣà lábẹ́kúta tí gbogbo yín mọ̀ sí bàbá gbàgede ìmọ̀. Aláṣẹ àtolùdarí iléeṣẹ́ BGI TV. Wípé gbogbo ènìyàn síbi ayẹyẹ ìṣílẹ̀ tuntun wọn tí yóò wáyé ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹrin ọdún 2025. Ọjọ́ Sátidé àbámẹ́ta ní o, Saturday 19th April of 2025. Níbi tí àwọn ọ̀tọ̀kùlú ìlú lóríṣiríṣi yóò ti wà níkàlẹ̀ títí kó àwọn ọba aládé gbogbo. Aṣọ àǹkárá wà nílẹ̀ fún títà fún gbogbo ẹ̀yin olólùfẹ́ bàbá gbàgede ìmọ̀ pátápátá. Ra àǹkárá kan tún gbẹ̀bùn. Àǹkárá ọ̀pá mẹ́fà 6,000 naira, ọ̀pá mẹ́rin 4,000 naira. Ayẹyẹ ìṣílẹ̀ yìí yóò máa wáyé ní ilé tuntun bàbá gbàgede ìmọ̀ villa tó wà ní Kípẹ́ Ìdí-Òrì, iléeṣẹ́ àwo Abẹ́òkúta. Ayẹyẹ ti bẹ̀rẹ̀ látago 10 òwúrọ̀. Ibi tá a ti jẹ tá a yòó tá a mu tá a tún dì lọ́lé. April 19 ní o, April 19 2025. Ní bàbá gbàgede ìmọ̀ òṣìlẹ̀. Wọ́n ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àbí ìbéèrè lórí aṣọ àǹkárá rírà. Ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 081 30 67 23 61 081 30 67 23 61. Bàbá gbàgede ìmọ̀ ló ń wí pé ìrí akárí o. Kí má ṣe àwàdà jù,
kí n serious pẹ̀lú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. Mo dé ìlú Èkó lọ́jọ́ kan, mo wá rìn káàkiri àdúgbò pé kí n tiẹ̀ wo situation environment ní ìgboro Lẹ́kí. Mo wá rí i pé nínú àwọn èèyàn tí mo rí lójú ọ̀nà Fúlàní ni gbogbo wọn. Tá bá sọ pé Lẹ́kí lẹ́kọ̀ọ́ àbí Ìkòyí, ibi tó yẹ pé kò yẹ ká rí ordinary person tó yẹ pé èèyàn yẹpẹrẹ kan ní nílùú Èkó. Ṣùgbọ́n ó yà mí lẹ́nu pé àwọn Fúlàní ni mò ń rí tó ń tọrọ owó. Ibi tó yẹ kí a ti sọ pé àwọn elite àwọn elite ló ń gbé bẹ̀, báwọn olówó ìlú àwọn bọ̀rọ̀kìnní ìlú pé àwọn ló ń gbé bẹ̀. Mo rí Fúlàní àwọn àlèmọ́ndìrí tó ń tọrọ owó. Ta ló kó wọn wá sí Lẹ́kí? Kí ló ń ṣe ní Lẹ́kí? Kí ni àlèmọ́ndìrí ń ṣe ní Ìkòyí? Yorùbá béèrè wò. Àmì ni wọ́n ń ṣe. Wọ́n ń fojú sílẹ̀ ni. Wọ́n ń wo ìṣe ẹyẹ ni bí àdán tó dorí kodò. Wọ́n ń wo ibi táwọn èèyàn ń gbà, ibi táwọn èèyàn ń sá sí, ibi tán lè sá sí, ibi tán lè sá gbà. N tí ọmọ Fúlàní ṣe nílẹ̀ Yorùbá nìyẹn. Wọ́n wá lè lọ́dún mẹ́wàá, wọ́n lè lógún ọdún. Ṣùgbọ́n ẹ má rò pé wọn ò ní pé nǹkan tán wá ṣe pé wọn ò ní ṣe, wọn yóò ṣe o. Gbogbo ọlọ́kadà tó wà l'Ékòó 75% nínú wọn Hausa Fúlàní ni. Àwọn oníkẹ̀kẹ́ mọ́rúwá tó wà l'Ékòó 75% wọn Fúlàní Hausa ni. Nígboro Èkó Yorùbá ẹ̀sìn ń sùn, a sì ń sọ ọ̀rọ̀ yìí, ẹ̀sìn rò pé bí à ń bá àwọn ọmọ ìyá yín inú ẹ̀sìn jà ni. Ẹ̀yin tẹ́ ẹ kàwé tẹ́ ẹ ka ọpọlọ, ẹ sọ pé tribalism ni o, racism ni o, religion conflict ni o, ń tẹ́ ẹ sẹ́nu mọ́ nìyẹn. Ẹ gbọ́ ọ̀rọ̀ tá à ń bá yín sọ yìí. Mo tún wá rìn, mo dé estate tí mò ń gbé. Kẹ̀rẹ̀dẹ̀ sílẹ̀kùn fún mi kí n wọnú estate. Fúlàní tún ní gate man. Hausa Fúlàní tún ní gate man. Ọ̀pọ̀lọpọ̀ olówó inú Lẹ́kí Fúlàní Hausa ní gate man wọn. Ibo lẹ fẹ́ sá gbà. Tógun bá dé ibo lẹ fẹ́ sá lọ. Ẹ̀yin èèyàn yẹ rò. Wọ́n ti mú yín sọ́wọ́. Wọ́n ti bà ilé ayé jẹ́ nílẹ̀ Yorùbá. Kékeré lèmi sì sọ yín o. Mi ti sọ̀rọ̀ àwọn ìmáàmù Lẹ́kí, ìmáàmù Àjà, ìmáàmù ibi, ìmáàmù ọ̀hún láàrin ìgboro Èkó. Láti ní ọ̀pọ̀lọpọ̀ jàmá. Ẹ lọ sóhun tó state ní state mi. Àwọn ìlú díẹ̀díẹ̀ tán gba Islam láàyè tán ní mọ́sálásí. Fúlàní Ìlọrin ni ìmáàmù wọn. Wọ́n sì recruit. Inú mọ́sálásí náà sì ń kó nǹkan burúkú wọn sí ẹ̀yin èèyàn. Yorùbá ẹ ronú. Wọ́n ti pa yín tán, wọ́n ti bá yín jẹ́. Wọ́n ti sọ̀rọ̀ nípa tó lóúnjẹ níjẹta. Bí wọ́n ṣe fẹ́ kọ́ ọmọ Yorùbá ó dáko, tán kó màlúù wọnú oko. Lójú ti yín, ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni ẹ̀yin. Ṣùgbọ́n lójú Fúlàní, business ni Nàìjíríà jẹ́ fún wọn. Àwọn àtàwọn olórí wọn, business ni Nàìjíríà jẹ́ fún wọn. Àwọn kan ló ní màlúù tí àwọn Fúlàní ń jà. Kì í ṣe Fúlàní paru-paru yẹn ló ní. Fúlàní ọ̀gá kan ló ní. Tó ní ká máa dáwọ́ ẹ̀jẹ̀ wọn lóko, ẹ̀bà wọn lóko jẹ́. Ìránṣẹ́ ni wọ́n. Bẹ́ẹ̀ lẹ́sẹ̀ rí pé ẹni gbogbo ọ̀kadà márúwá táwọn Fúlàní wà l'Ékòó tó ń rí ẹnìkan ló ní o. Olówó wọn kan náà ni ó rà á tí yóò pèsè gbogbo wọn. Àwọn ọmọ tí wá ń ṣe union, wọn kápá sókè wọn ti báyìí. Bọ́ọ̀lẹ̀ mẹ́, oya, o ti ta tíkẹ́ẹ̀tì ẹ̀, oya, kí ló tíkẹ́ẹ̀tì ẹ̀, ọmọ kìíní kan, àbókí, oya, kí ni ọtí. Ìyẹn lọmọ Yorùbá wá ń ṣe l'Ékòó. Tí í bàjẹ́ ẹ̀rẹ̀ mọ̀, ẹ sì ń wòran, omi sì ń tẹ ìwọ̀gbìn yín lẹ́nu, tí yín sì ń ta lójú ara yín ní ọmọ Yorùbá, àgọ́ báyìí. Ẹ má jẹ́ kí ìlú yóò bàjẹ́. Ẹ̀sìn Islam ni wọ́n ń lò tán fẹ́ fi wọ̀ yín lára. Ẹ ń pè é lọ́mọ ìyá àwọn inú ẹ̀sìn ẹ̀ kí sọmọ ìyá wọn. Wọn ò rí bí Mùsùlùmí òdodo torí pé ẹ pààyàn, ẹ gúnyàn, ẹ jà nítorí Allah tí ò lọ́wọ́ tó lè fi jà. Ẹrú rè Yorùbá dẹ̀ lè ní máa sọ. Kẹtù ní kí n gbórí wá kẹgbọ́n lẹ̀. Àwọn ará yín ní Àríwá wọ́n ti wà lórí péjì, wọ́n ti report, wọ́n fẹ́ bring page ní down lórí Facebook, Twitter àtàwọn ibi tó kù. Torí pé wọn ò fẹ́ ká sọ òótọ́, wọn ò sì fẹ́ kẹ́yàn ọmọ Yorùbá ó ní ìdánilẹ́kọ̀ọ́ nípa ewu tí ó wà nínú ẹ̀sìn wọn. Tán bá tó wá padà sílẹ̀ Haúsá níbi tán ti brainwash gbogbo àwọn tó wà lọ́hùn pé ìjà ẹ̀sìn ní kẹ́ máa jà òjì àdín ní owó kí ló bá jà. Àwọn ìyá kàrọ̀ wá ní ìmọ̀ títù wọn kò ti bí wọn jọ, ọmọ bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀, àwọn ìyá máa report. Page wa dey go down at any time. Ṣùgbọ́n ìyẹn má worry, ohun ẹnu wa ò lè go down. Mo sọ fún ọ tẹ́lẹ̀ pé tẹ́ bá fẹ́ àfi tẹ́ bá gba ohun lẹ́nu mi nìkan. Àfi kẹ́ sí gbogbo microphone mi kí n má lè record orin, kí n má lè ṣe content, òun nìkan lẹ fi lè bọ́. Tẹ́ bá lẹ̀ tún ṣe bẹ́ẹ̀ bá ti gbé ọwọ́ mi, my type. Ẹláyé yóò dání. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ ní ẹnu Benny. Ọ̀dọ́ nìyẹn o, ọ̀dọ́ ọmọ Yorùbá, ọmọ Ondo State tí òun náà wò pé strategy kò ń ṣe pé ẹ̀sìn Islamic ẹ̀sìn jàgídíjàgan ni, kò kí ń ṣe ẹ̀sìn jàgídíjàgan nítorí pé ìlú Dubai, ìlú Arab ni mò ń gbé, tí wọ́n gba Kristẹni, wọ́n gba Celestia,
kí wọ́n ṣe ẹ̀sìn ní orí ilẹ̀ wọn. Ibi tí Islamic ti jáde nìyẹn o. Ibi tí ẹ̀sìn mùsùlùmí tó ti jáde òun ni mò ń sọ̀rọ̀ ẹ̀ yìí ní ìlú Dubai, United Arab Emirates. Wọn ò rí báyìí. So ìyẹn lẹ máa fi mọ̀ wípé àwọn Fúlàní yìí agenda wọn ni wípé kán invade, kán gba ilẹ̀ onílẹ̀ nítorí pé alárìnká ni wọ́n. Wọ́n ń wá orísun, wọ́n wá wo weakening point ní ìlú Áfíríkà, ìlú ilẹ̀ Yorùbá tí ó jẹ́ South. Wọ́n rí pé kò sí nǹkan kan ní North tí wọ́n fi tẹ̀wọ̀n North tí àwọn Haúsá tó fi dìdìrìn tó fi ń pè Fúlàní Haúsá ni wọ́n, ẹ má lé wọn, Fúlàní Haúsá ni wọ́n. Nísìnyìí wọ́n ti pa gbogbo ìran Haúsá, gbogbo stéètì tó wà ní North, àwọn ni wọ́n ń jọba, àwọn ni wọ́n ń ṣe gọ́vnà lé indigene lórí. Wọ́n wá rí pé kò tí ì tó wọn because wọ́n ti rí Nigeria as their estate tí báwo ló ṣe ń pè ọ̀gá wọn yìí. Madam Fodio tó sọ fún wọn pé real estate ni Nigeria jẹ́ fún yín pé kẹ́ gbà á. Òun ni ẹ ṣe ń rí wọn pé wọ́n fẹ́ lo strategy. Ẹ má wò, kò kí ń ṣe Haúsá ni wọ́n pa àwọn gangan. Ẹ wo nǹkan tí arákùnrin yẹn sọ. Ó ní pé ní Lẹ́kí, níbi tí àwọn elite wà, ní Lẹ́kí nìyẹn o, níbi tí àwọn elite wà tó jẹ́ wípé àwọn elite nígbà tó bá ṣẹlẹ̀, àwọn elite yìí ló máa gbé owó jáde pé kí ebi má pa ìran wọn. Wọ́n ti wá fẹ́ ṣe kí ni, wọ́n ti fẹ́ dé handcuff mọ́ wọn lọ́wọ́, wọ́n ti súnmọ́ wọn tán pé àwọn elite yìí bẹ̀ ní owó ilẹ̀ Yorùbá wà. Yálà Ìgbò ló ń gbé bẹ́ẹ̀ ni o, yálà Yorùbá ló ń gbé bẹ́ẹ̀ ni o. Wọ́n ti mọ̀ pé tí nǹkan bá máa ṣẹlẹ̀, àwọn tó lè sọ́pọ́ọ̀tì ni àwọn tí wọ́n wà ní Lẹ́kí. Wọ́n wá da àwọn tó ń tọrọ bárà kán máa ṣe kí ni, kán máa survey ilẹ̀ yẹn, kán wo ibi tí wọ́n lè sá sí. Ẹ wo bí wọ́n ṣe wọ ìlú Edo State. Wọ́n wá kóra wọn tó bá jẹ́ wípé wọn wà vigilant ni. Gbogbo ìbọn yẹn wá kó wọlé, wọ́n wá parọ́ pé àwọn ń lọ fún sálà irọ́ wo ẹ̀yin àwọn Fúlàní tó jẹ́ wípé wọ́n rẹ́dì láti bọ́ǹbù mọ́ṣáláṣí gan. Wọ́n rẹ́dì láti pa imam. Ìyẹn àwọn Fúlàní tí adẹ́ntẹ̀dẹ̀ ń sọ pé ẹ̀sìn. Ẹ má jẹ́ kí Fúlàní fi ẹ̀sìn kí wọ́n fi gba ìran wa, kán fi pa ìran wa rẹ́. Ẹ sọjí ayé yín. Ẹ jẹ́ ká sọjí. Nídìí èyí ẹ jẹ́ kí n pe sísítà mi Àṣàkẹ́ TV nítorí pé ọmọ Yorùbá ni wọ́n dẹ̀ gbọ́ Yorùbá arákùnrin yẹn dáadáa. Ojú wo ni ẹ fi wò, àti pé kí nìkan tí ẹ rí ní ara arákùnrin yẹn pé kò sí nínú Yorùbá nation, kò sí nínú movement yìí o, but ní orí fídíò tẹ́ gbọ́ yẹn, kí lẹ rò bóyá ó ń sọ̀rọ̀ nípa ẹ̀? Sísítà mi Àṣà àti ṣe gbóhùn sókè. Ọmọ Làbákẹ́, orúkọ ìjìnlẹ̀, àwọn orúkọ tó yẹ ká máa jẹ́ nìyẹn, kò kí ń ṣe Súlè, kò ń ṣe understand. So ẹ jẹ́ ká máa jẹ́ orúkọ Yorùbá. Irú èmi báyìí Yágbó Yájù, ẹ rí pé ó kilẹ̀ gan. Bàbá mi Ògúnríbidó, ṣé gbọ́ orúkọ yẹn ó kilẹ̀. Òyìnbó wo ló ń jẹ́ Ògúnríbidó tí gbogbo wa, àbí Arab wo ló ń jẹ́ Ògúnríbidó tí gbogbo wa wá ń jẹ́ orúkọ olórúkọ? Ẹ jẹ́ ká sọ jì. Ọ̀nà tó fẹ́ fi invade wa nìyẹn, tó fẹ́ fi pa wá rẹ́ ni. So sister mi Àṣà àti ṣe gbóhùn sókè tẹ́ bá wà ń bẹ̀. Ẹ ṣeun gan ni bàbá mi. Mo kí gbogbo ilé akú ètò. Ṣé ń gbọ́ mi? Kámẹ́rà yín ò ń ṣiṣẹ́ ni. Mo fẹ́ tàn náà. Ẹ tàn. Kò lè máa à ń ṣe lọ́lé lọ gbèsè wà. Ẹ tàn. Mo kí gbogbo ilé o, gbogbo ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi. Mo kí gbogbo àwa ọmọ káàárọ̀ oòjíire. Kẹ́ tó gbóhùn sókè, ṣé ń gbọ́ mi? Àṣà àti ṣe, ṣé ń gbọ́ mi? Wọ́n gbọ́ yín. Kẹ́ tó gbóhùn sókè, ìlú Dubai ni èmi ń gbé. Mo believe pé ìlú tẹ́ wà, àwọn Arab náà wà ń bẹ̀. Àbí bẹ́ẹ̀ kọ́? Báwo ni wọ́n ṣe, ìyàwó ni wọ́n kọ sí ẹ̀sìn? Ṣé àwọn náà wọ́n ń gbalẹ̀ onílẹ̀ ní ìlú tẹ́ wà yẹn? Ṣé ó yàtọ̀ sí, àbí ó jọra wọn?
ẹ bá mi ọ̀nà náà ẹ ṣe gan. Gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ béèrè lọ́wọ́ mi, àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ mi náà lórí ètò yìí wọ́n ti máa gbọ́ bẹ́ẹ̀ náà wípé mo máa ń sọ nínú ètò, mo kí gbogbo ẹ̀yin bàbá wa àtàwọn ìyá wa tí wọ́n ti bá wa dá sí ọ̀rọ̀ gbogbo ọmọ Yorùbá, ẹ jẹ́ ká jí lójú oorun wa. Màá bẹ̀rẹ̀ níbi ìbéèrè tẹ́ béèrè lọ́wọ́ mi wípé ìlú tí mo wà o, báwo ni ọ̀rọ̀ ẹ̀sìn níbẹ̀? Nínú àwẹ̀, nígbà tí wọ́n ń gba àwẹ̀ yìí, àwọn èèyàn tẹ́ bá tẹ̀ rí nǹkan tí wọ́n ń ṣe, ẹ bá débí ẹ máa wò wípé ṣé ìlú mùsùlùmí náà lélẹ́yìí, torí pé wọn ò fi nìyàn lára, wọn ò fi ní àtàlejò àtonílé tó ń gbébẹ̀, wọn ò fi ní wá lára. Ní inú ìlú yìí, àwọn tí wọ́n jẹ́ ọmọ Ìgbò ni o, ìbájẹ́ Ẹdó ni o, ìbájẹ́ Yorùbá, CAC, Sẹ̀lẹ̀, Rìdíìmù, wọ́n rẹ́ǹtì ilé lọ́wọ́ wọn tí wọ́n dẹ̀ fi ń ṣe ẹ̀sìn títí wọn nínú apartment. Àwọn ò dẹ̀ dàbí ti Libya tó yẹ pé wọ́n máa ń kọ́ ilé àwọn dúdú lọ́tọ̀, àtẹ̀yìn àti ọmọ onílùú the same apartment yẹn náà dẹ̀ máa jọ wà tí wọ́n á kọ́ building yẹn. Ó lè jẹ́ ọmọ onílùú máa wà lókè, tẹ̀yìn á wà nísàlẹ̀, wọ́n jọ ń gbé papọ̀ ni. Nínú building yẹn náà wọ́n á ti wá fi ìsàlẹ̀, wọ́n á fi rent fún àwọn brothers wa, ìbájẹ́ ọmọ Yorùbá, ìbájẹ́ Ìgbò, ìbájẹ́ Ẹdó tó jẹ́ wípé ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì tí wọ́n dẹ̀ fi ń jọ́sìn, wọ́n á lùlù, wọ́n á ṣe ìṣọ́ òru, wọ́n á ṣe gbogbo ẹ̀, wọ́n á lọ choir practice, gbogbo ẹ̀ ni wọ́n ń ṣe tó dẹ̀ jẹ́ wípé wọn ò ní ará ìlú lára. Ibẹ̀ lẹ ti fi wá mọ̀ wípé eléyìí tó ń ṣẹlẹ̀ nínú ìlú títí wa yẹn, pàápàá jùlọ gbogbo rògbòdìyàn eléyìí tó ń ṣẹlẹ̀ nípa ti Fúlàní, ẹ ti mọ̀ wípé ṣe ni wọ́n fẹ́ wá gba ilẹ̀ lọ́wọ́ wa, wọ́n wá fẹ́ lo ẹ̀sìn yẹn láti wá ṣe divide and rule. Wọ́n fẹ́ lo ẹ̀sìn yẹn láti fi dá ìjà sílẹ̀ láàrin wa. Òun la fi máa ń rọ gbogbo àwọn èèyàn wa tó jẹ́ ọmọ Yorùbá tó jẹ́ ẹlẹ́sìn Mùsùlùmí, torí pé ẹ̀sìn yìí lóòótọ́ wọ́n mú wá fún wa ni, lóòótọ́ ni ẹ̀sìn àbáláyé ti wà, ṣùgbọ́n àwọn bàbá wa wọ́n ti fìfẹ́ gbà á. Nínú agbo ilé kan, a rí Kìrìsìtẹ́nì, a rí Mùsùlùmí, a rí oníṣẹ̀ṣe, kò síbi tí a fẹ́ lera wa sí. Ìfẹ́ òun la nílò, kí a dẹ̀ ní lọ́kàn wípé ilẹ̀ wa leléyìí o, ẹ̀yà wa leléyìí o, a ò gbọ́dọ̀ gba àwọn àjèjì láyè kí wọ́n wá gba ilẹ̀ wa. Ilẹ̀ wa yẹn òun ló yẹ kó jẹ́ wá lógún. Arákùnrin wa tí wọ́n sọ̀rọ̀ tán nísìnyí, wọ́n ta wá lólobó ni, wọ́n ta gbogbo ọmọ Yorùbá lólobó ni wípé ẹ wá o, ẹ má sùn àsùnpìyè o, ẹ má sùn tẹ́tẹ́rẹ́ o, àwọn alamí ti wà nínú ìlú o. Gbogbo aládẹ̀ ti ẹ̀ náà tẹ́lẹ̀ wípé àwọn alamí wọ́n wà nínú ìlú. Àwọn tí wọ́n sọ wípé àwọn ń ṣe bólà yẹn tó máa mú lọ́tùn mú lósì yẹn, ara wọn náà ni wọ́n pín wọn sí ìsọ̀rí ni. Ọ̀tọ̀ làwọn tó ń kẹ́ran jẹ oko, ọ̀tọ̀ làwọn tó ń gbéyàn lọ́nà títì tí wọ́n á gba owó, ọ̀tọ̀ ni àwọn tó wà láàrin ìlú tẹ́ máa wò wípé ó ti pẹ́ níbí, Haúsá ni, ẹ mọ̀gbà tí bàbá ẹ̀ ti wà ń bẹ̀ yẹn, irọ́ ni gbogbo ẹ̀ o. Àwa tí a jọ ọmọ Yorùbá, pàápàá jùlọ àwọn tó jẹ́ baálẹ̀, àwọn landlord association lọ́wọ́ tí a wà, ẹ jẹ́ ká kíyèsára. Ẹ wojú àwọn èèyàn tẹ́ ń gbé ilé fún, gbogbo inú ẹrù wọn tẹ́ ẹ bá tú, ẹ bá nǹkan ìjà olóró nínú ẹ̀. Lórí nǹkan tó ṣẹlẹ̀ ní Ẹdó, gbogbo ala ti rí wípé àwọn tí wọ́n mú yẹn àwọn ajínigbé ni wọ́n kàn sọ wípé ó ń tà ní kí ni wọ́n hot. Ṣé ilẹ̀ tó jẹ́ ilẹ̀ wọn ní north lọ́hùn kò sí gbọ́nbẹ̀ tí wọ́n ti lè pa eku àbí wọ́n fẹ́ pa òkété? Àwọn ìbọn tí wọ́n wà lọ́wọ́ wọn tí wọ́n ń lò yẹn, ṣé irú ìbọn yẹn ni wọ́n fi lọ máa sọ pé èèyàn fi ń dẹ ọdẹ ní ilẹ̀ onílẹ̀? Tó dẹ̀ jẹ́ wípé ó pẹ́ ta ti máa mú fọ́nrán wá wípé wọ́n jíyàn gbé níbi gbogbo ọ̀nà yẹn, kò sí ìgbà tí wọn kì í jíyàn gbé ń bẹ̀ ní Uromi yẹn. Èmi tẹ̀ ti ṣe fọ́nrán lórí ìlú yẹn tó ẹ̀ẹ̀mejì bẹ́ẹ̀ mẹ́ta tí wọ́n lọ síbẹ̀ tí wọ́n dẹ̀ pa àwọn ènìyàn. Kò sí ìgbà tí gómìnà sọ̀rọ̀, tí bí a ṣe ń sọ̀rọ̀ yìí, ààrẹ orílẹ̀-èdè kò dáhùn sí, kò sọ sí i. Ṣé ẹ ti wá rí wípé àwa fúnra wa la nílò láti dìde ká gbára wa? Tó bá ti ní ó yá náà nìyẹn. A ti sọ náà tẹ́lẹ̀, a ti máa ń lo owó yẹn wípé tó bá dojú ṣúṣú fùrọ̀ máa là. Ojú ṣúṣú yẹn gan la wá dé báyìí. Àwa ni ká dìde nílẹ̀, ká fọwọ́sowọ́pọ̀, ká gbára wa, ká má jẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn Haúsá
tí àwọn Fúlàní tó fi gba gbogbo ilẹ̀ mọ́ wọn lọ́wọ́ kó má bàa ṣẹlẹ̀ sí àwa ìran Yorùbá. Ogun kan ò dẹ̀ kó ìran Yorùbá rí, lágbára Elédùmarè, lágbára àwọn alálẹ̀, ogun kan ò ní kó ilẹ̀ Yorùbá o. Orílẹ̀-èdè Yorùbá, ọ̀nà tó máa gbà wá sí ìmúṣẹ òun náà là ń wò lọ́ọ̀kan yìí, torí gbogbo nǹkan ti wá di fọ́pọ̀ mọ́yọ̀ báyìí, gbogbo ẹ̀ ti fọ́ lura wọn, tó jẹ́ wípé ọ̀rọ̀ tí ọ̀gá àwọn díẹ̀ ẹ̀yẹn ni DG àwọn DSS yẹn ni Director General àwọn èyí tó sọ, òun lè fi mọ̀ wípé wọ́n pa lówe fún wa ni, torí pé àwọn gan ti wá rí wípé ọwọ́ àwọn ò ká àwọn ará ìbí wọ̀nyí mọ́. Tẹ́ ẹ bá gbọ́ fọ́nrán níbi tí arákùnrin yẹn ti sọ̀rọ̀, ó dárúkọ àwọn ìlú tó ti ṣẹlẹ̀ ní Òkè Ọya tó jẹ́ wípé títí di èní ó ní agbègbè yẹn kò sí nǹkan tó ń jẹ mọ́ ajínigbé níbẹ̀. Ó pa lówe fún wa ní wípé kí àwa náà ká dìde, ká fọwọ́sowọ́pọ̀, ká gbára wa lọ́wọ́ àwọn ará ìbí wọ̀nyí. Elédùmarè á sì fún wa ṣe. Ẹ ṣé gan ni bàbá mi Yagboyaju ọkùnrin ogun, ẹ ṣeun gan ni, ẹ jẹ́ kí n padà sí yín lọ́dọ̀. Gbogbo ni mo kí o, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa, ti bá wa dá sí, ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ̀ ń wò wá ní orí ìkànnì wa níbí Yorùbá World Media, ibi tá a ti máa mú ètò wá fún wa gbogbo bó bá ṣe ń lọ tó ń ṣẹlẹ̀ ní inú ìjàngbara orílẹ̀-èdè Yorùbá. Ìkànnì tó jẹ́ pé òdodo ọ̀rọ̀ lẹ máa gbọ́ níbẹ̀, ibẹ̀ náà lẹ bá wa wà, ẹ bá wa subscribe, ẹ bá wa pín ètò yìí kó dé ọ̀dọ̀ àwọn lọ́balọ́ba, kó dé ọ̀dọ̀ ìjòyè ọ̀tọ̀kùrú ìlú, àwọn baálẹ̀, wípé kí wọ́n wo nǹkan tó ń ṣẹlẹ̀. Àwa náà a nílò láti jà fúnra wa. Elédùmarè á sì ràn wá lọ́wọ́, a ò ní dààmú o. Ẹ ṣé gan ni bàbá mi. Ẹ ṣé gan bàbá mi, a kó ètò látàárọ̀. Mo kí gbogbo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi tí a ti jọ ń ṣe ètò látàárọ̀. Mo dẹ̀ kí ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa nínú ilé. Gẹ́gẹ́ bí àwọn ìyá mi, àwọn bàbá mi tí wọ́n ṣe sọ, ẹ jọ̀ọ́ ẹ bá wa pín ètò yìí. Lórí ọ̀rọ̀ tí ẹ béèrè lọ́wọ́ mi olóòtú, tá a bá ní ká wò ó, ẹ máa rí wípé ẹ̀sìn ìṣẹ̀ṣe, ẹ̀sìn àlàáfíà ni. Ẹ ti understand? Ẹ ṣe wípé Elédùmarè mọ̀ pé ní gbogbo ìran láyé yìí, Elédùmarè ó ti pín ẹ̀sìn oníkálukú, ó ti fún un. Elédùmarè tó fún wa ní ẹ̀sìn ìṣẹ̀ṣe kò ṣe mistake. Ẹ máa rí wípé láyé àtijọ́, nígbà tí ojú wà lórókún, láyé àwọn baba ńlá wa, ẹ máa rí wípé ẹ̀sìn ìṣẹ̀ṣe náà ni wọ́n fi ṣe atọ̀nà nílẹ̀ Yorùbá, tí gbogbo ẹ fi tùbà tó fi tùṣẹ. Nígbà yẹn náà, ẹ̀sìn ìṣẹ̀ṣe yẹn wọn ò tí ì kọwọ́ bọ̀. Bìkọ́ tá a bá tún wá ń dárúkọ ìṣẹ̀ṣe náà, wọ́n ti kọwọ́ bọ àwọn ìṣẹ̀ṣe náà. Kò sí ẹ̀sìn tí wọn ò kọwọ́ bọ̀. Ẹ ti understand? Bí wọ́n ṣe kí ọwọ́ bọ ẹ̀sìn àwọn Mùsùlùmí, tí wọ́n kí ọwọ́ bọ ẹ̀sìn àwọn Christian, bẹ́ẹ̀ náà ni wọ́n kí ọwọ́ bọ ẹ̀sìn ìṣẹ̀ṣe. Kí wọ́n lọ sórí ìbéèrè tẹ́ béèrè lọ́wọ́ mi direct wípé ṣé ẹ̀sìn ìṣẹ̀ṣe jẹ́ ẹ̀sìn tó jẹ́ wípé ó jẹ́ ẹ̀sìn kán máa fi tipátipá múyàn? No. Ẹ máa rí wípé nínú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tó wà nílẹ̀ Yorùbá, ẹ̀sìn àbáláyé àti ẹ̀sìn Mùsùlùmí àti ẹ̀sìn Christian, ẹ máa rí pé nínú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yẹn, ẹ̀sìn ìṣẹ̀ṣe nìkan ni ó jẹ́ ẹ̀sìn tó jẹ́ wípé wọn kì í fi tipátipá múyàn. Ẹ̀sìn ìṣẹ̀ṣe jẹ́ ẹ̀sìn tó jẹ́ wípé fúnra ẹ lọ́kàn ara ẹ ló máa volunteer ara ẹ láti join ẹ̀sìn baba ńlá ẹ. Ẹ máa rí wípé nígbà tí àwọn nǹkan tó ẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, lẹ máa rí pé àwọn oníṣẹ̀ṣe àwọn náà ń polongo ẹ̀sìn yẹn. Ẹ máa rí pé ẹ̀sìn yẹn tẹ́lẹ̀ wọn ò polongo ẹ̀. Kódà mi ò fi bú ẹ̀sìn Mùsùlùmí o, mi ò fi bú ẹ̀sìn Christian o. Ṣé mọ̀ pé àwọn ẹlẹ́sìn Christian ẹ máa rí wọn lójú títì tó máa pariwo Jésù, tó máa lọ aago. Ẹ máa rí àwọn ẹlẹ́sìn Mùsùlùmí náà tó máa ń ṣe, ṣùgbọ́n àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe wọn kì í ṣe bẹ́ẹ̀. Àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe wọ́n máa ń ṣe ní ìrọwọ́ ìrọsẹ̀ ni. Ẹ̀sìn ìṣẹ̀ṣe jẹ́ ẹ̀sìn àlàáfíà. Ṣé mọ̀ pé ohun àbáláyé ni, ohun tí Elédùmarè fúnran Yorùbá ni. Ṣé ti understand? Ohun tá a bá dẹ̀ bá láyé yẹn, ẹ máa rí wípé Elédùmarè tó fún wa, ó ti rí pé nǹkan tó fit ìran Yorùbá, nǹkan tó yẹ ìran Yorùbá nìyẹn. Nítorí wípé kò sí ẹni tó lè gbọ́n tó Elédùmarè.
àwa èèyàn tí Elédùmarè dá la máa ń ṣe jura wa lọ. Elédùmarè tó fún ìran Yorùbá tó sọ wípé ẹ̀sìn báyìí ni ẹ̀sìn yín, kò ṣe mistake náà. Tí àwọn ẹ̀sìn kan bá ṣẹ̀ṣẹ̀ wá lénìí, wọ́n bá ẹ̀sìn kan nílẹ̀ ni. Ẹ ti understand? Ẹ̀sìn tí wọ́n bá nílẹ̀ yẹn, ẹ máa rí wípé ní ipò jẹ́ ẹ̀sìn àlàáfíà ló fi ìfẹ́ gba àwọn ẹ̀sìn tó kù. Tí ẹ̀sìn ìṣẹ̀ṣe tí kì í bá ń ṣe ẹ̀sìn àlàáfíà ni, kò ní fi àyè gba ẹ̀sìn Muslim tàbí ẹ̀sìn Christian. Nígbà tí ẹ̀sìn ìṣẹ̀ṣe jẹ́ ẹ̀sìn àlàáfíà, ó lẹ ṣe rí wípé wọ́n fi àyè gba àwọn ẹ̀sìn míì wípé ẹ̀yin náà máa ṣe tiyín. Nítorí wípé ẹ̀sìn ìṣẹ̀ṣe, wọ́n bìlífù nínú ẹ̀sìn ìṣẹ̀ṣe wípé ṣebí Elédùmarè lẹ́ ń pè, ó kàn ní bí oníkálukú ṣe ń pè ni. A mọ̀ wípé tí ìwọ bá pe Elédùmarè tó fi èdè Yíbò pé, tí ìwọ bá fi èdè Haúsá pé, tí ìwọ bá fi èdè Tógò pé, Elédùmarè ń gbọ́ gbogbo bí gbogbo wa ṣe ń pè, ó ń gbọ́. Òun lẹ ṣe rí àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe ni wọ́n ṣe fi ààyè gba ẹ̀sìn méjèèjì. Tí ẹ̀sìn àbáláyé bá jẹ́ ẹ̀sìn tí ò dáa, nígbà tí ojú wà lórókún, kí wọ́n tó bírú èmi, kí wọ́n tó bírú ẹ̀yin, kí wọ́n tó bí àwọn bàbá tó bí wa gan, àwọn tó ti kọ́kọ́ wá tí wọ́n tẹ ilẹ̀ yẹn dó, ẹ máa rí pé alálàáfíà ni wọ́n. Ẹ máa rí wípé wọn kì í ṣe oníjàgídíjàgan. Ẹ máa rí wípé wọ́n fi àyè gba ìfẹ́. Àrùn ojúlélẹ̀ kì í ṣàrùn mú. Tí wọn kò bá fi àyè gba ìfẹ́ ni, ẹ ní gbọ́ nǹkan tí wọ́n ń pè lẹ́sìn Mùsùlùmí nílẹ̀ Yorùbá. Ẹ ní gbọ́ nǹkan tí wọ́n ń pè lẹ́sìn Christian nílẹ̀ Yorùbá. Tí ẹ̀sìn ìṣẹ̀ṣe tí kì í bá ń ṣe ẹ̀sìn àlàáfíà ni, látìgbà tí rògbòdìyàn ẹ̀sìn ti ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, mo fẹ́ lè sọ wípé tí àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe tí wọ́n ẹ̀ṣẹ̀ ń jà, tí wọ́n ń dìde ń sìn, kò tí ì ju bí ọdún méjì sẹ́yìn lọ. Ẹ wo iye nǹkan tí wọ́n ti fi ojú ìṣẹ̀ṣe rí nílẹ̀ Yorùbá. Tó bá ní ẹ̀sìn tó yẹ kó máa bínú jù nílẹ̀ Yorùbá, ẹ̀sìn tó yẹ kó máa jà jù nílẹ̀ Yorùbá, ẹ̀sìn ìṣẹ̀ṣe ni. Ṣèbó ń lò nílẹ̀. Wọ́n la ò kì í kéré nídìí nǹkan ẹni. Ẹ máa rí wípé ẹ̀sìn ìṣẹ̀ṣe ó kéré nídìí nǹkan ẹ̀ bó ṣe kọjú sẹ́mi, nítorí wípé wọ́n gba àjòjì mọ́ra. Ẹ ti understand? Bó ṣe kọjú sí mi ni wípé ẹ̀sìn ìṣẹ̀ṣe ẹ̀sìn àlàáfíà ni, kì í ṣe ẹ̀sìn jàgídíjàgan. Ẹ̀sìn tí Elédùmarè tó fọwọ́ sí ni. Mi ò sọ wípé àwọn ẹ̀sìn tó kù Elédùmarè ò fọwọ́ sí o. Ẹ má get me wrong. Ẹ̀sìn Mùsùlùmí, ẹ̀sìn Christian, mi ò takò. Ohun tó bá wu oníkálukú ló lè ṣe. Nǹkan tẹ́mi nígbàgbọ́ nínú ẹ̀ ni wípé Elédùmarè tó dá ayé àti ọ̀run, kò sí èdè tí ò gbọ́. Kò sí bí a ṣe pé tí ò ní gbọ́ wa. Ẹ ti understand? Ṣé nǹkan tó kàn máa ń bá fọ èmi tó máa ń dùn èmi ni wípé ẹ̀sìn tó jẹ́ ẹ̀sìn àwọn baba ńlá wa, tó jẹ́ ẹ̀sìn ìṣẹ̀ṣe yẹn gangan, tí wọ́n fi tẹ ilẹ̀ yẹn dúró gangan, kò yẹ kán máa gbógun tì í. Ẹ̀sìn yẹn gangan ló yẹ kó máa, ẹ mọ̀ pé ó dàbí ọ̀rọ̀ ẹ̀sìn ìṣẹ̀ṣe dàbí ẹni tó kọ́ ilé, tó wá gba àlejò sí ilé. Ṣé ẹ ti understand? Àwọn àlejò tó wá gbà sílé yẹn, wọ́n wá là lé onílé lọ́wọ́. Èmi mo kọ́lé mi, mo fowó mi kọ́lé mi, ni mo nílé, ni mo ralẹ̀, ni mo mọ bí mo ṣe jẹ̀yà láti kọ́ ilé yẹn. Mo wá gba àlejò pé ó yá ìwọ náà, ó yá máa gbé bì, ìwọ náà máa gbé bì. Nígbà tí mo wá fún wọn láyè tán, tí wọ́n wá jẹun, tí wọ́n wá yó tán, wọ́n wá ń sọ fún mi pé báwo ni tèmi. Wọ́n tiẹ̀ wá sọ fún mi pé báwo ni tèmi. Wọ́n fẹ́ lé mi kúrò lórí ilẹ̀ yẹn. Wọ́n fẹ́ pa ilé yẹn, wọ́n fẹ́ parun. Tó yẹ kó rí bẹ́ẹ̀ ni. Ẹni tó bá fúnyàn ní nǹkan pé ìwọ náà máa jẹ ń bì, tí ó wá jẹ ká wá dì lọ́wọ́ mú. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ ẹ̀sìn ìṣẹ̀ṣe ṣe rí. Tí gbogbo wa bá fi ojú inú wò, ẹ máa rí wípé ẹ̀sìn ìṣẹ̀ṣe ẹ̀sìn àlàáfíà ni. Ẹ máa rí pé àwọn baba ńlá wa nígbà yẹn, ẹ máa rí wípé inú wọn mọ́. Nítorí wípé àwa ìran Yorùbá náà la sọ wípé bínú bá ṣe rí lóbi ṣe máa yàn. A ní láti ṣẹ̀ṣẹ̀ máa polongo ká máa sọ̀rọ̀. Àrùn ojúlélẹ̀ kì í ṣàrùn mú. Ọ̀rọ̀ gangan ti sọra ẹ̀. Ọ̀rọ̀ ẹ̀sìn yẹn gangan ti sọ bí ẹ̀sìn yẹn gangan bó ṣe jẹ́.
láì tiẹ̀ tí ì sọ rárá táwa gan bá jókòó tá a bá wò ẹ máa rí wípé ẹ̀sìn ìṣẹ̀ṣe ẹ̀sìn àlàáfíà ẹ̀sìn tí inú Elédùmarè dùn sí láti fún ìran Yorùbá ni. ẹ ṣe brother mo wá fẹ́ because ṣe mọ̀ gbọ́n mi sí omi òtó ó máa ń ṣẹlẹ̀ ní àárín a fẹ́ gba Yorùbá nation a ò gba Yorùbá nation àwọn kan ń bẹ̀rù pé tí a bá gba Yorùbá nation mo fẹ́ kẹ́ tún try láti là wọ́n lọ́yẹ̀ ni o ní pé ẹ̀sìn ìṣẹ̀ṣe ẹ̀sìn àlàáfíà ni nígbà tá a bá gba Yorùbá nation pé kò wá dí ẹ̀sìn méjì tó kù lọ́wọ́ ìwọ tó o bá believe lórí ẹ̀sìn méjèèjì tó kù ẹ̀tọ́ ẹni right ẹni láti ṣe ní orílẹ̀-èdè Yorùbá mo fẹ́ kẹ́ tún tan ìmọ́lẹ̀ sí pàtì yẹn nítorí pé kò yé so many people ṣe mọ̀ à ń lọ sí orílẹ̀-èdè Yorùbá ní ilẹ̀ tá ti wà ní o a fẹ́ kúrò lára Nàìjíríà but àwọn kan ń bẹ̀rù pé ẹ̀sìn ìṣẹ̀ṣe òun ni wọ́n fẹ́ introduce sí àwọn ṣe mọ̀ ṣé ẹ̀sìn ìṣẹ̀ṣe a máa fipá fi mú àwọn ẹ̀sìn tó kù pé kó stop gẹ́gẹ́ bí wọ́n ṣe fẹ́ force wa pé ká gba sharia by force by fire kí lẹ rí sí kí ni nǹkan kí ni ìmọ́lẹ̀ kẹ́ máa tàn síbẹ̀ yẹn ẹ ṣe gan. ẹ ṣe gan bàbá mi ṣe rí àwọn tó bá ń sọ ọ̀rọ̀ báyẹn wọn ò ní nǹkan ṣe ni ọ̀rọ̀ ẹ̀sìn yàtọ̀ sí ilẹ̀ ó yàtọ̀ sí nǹkan tí a jogún bá ẹ̀sìn wà lọ́tọ̀ ṣe ti understand tá a bá ń sọ̀rọ̀ wípé ilẹ̀ àwọn kan fẹ́ wá gba ilẹ̀ wa tá a dẹ̀ jọmọ Yorùbá ó yẹ ká gbé ẹ̀sìn ká gbé sẹ́gbẹ̀ẹ́ kan ṣe ti understand ká kọ́kọ́ jà fún ilẹ̀ yẹn ná nítorí wípé nǹkan tó bá ti mú ilẹ̀ Yorùbá Elédùmarè ò ní jẹ́ kí ilẹ̀ Yorùbá kó parun ṣé tí ilẹ̀ yẹn bá parun ṣá máa rántí ẹ̀sìn kankan ni ṣé bí a ṣe ń sọ yìí tí irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ láíláí tí àwọn Fúlàní tó bá ṣe bẹ́ẹ̀ tó bá wá gba ilẹ̀ Yorùbá ṣé àwa ìran Yorùbá yẹn gan àwọn tó ń sọ wípé bóyá tí Yorùbá nation bá dé bóyá ẹ̀sìn ìṣẹ̀ṣe náà máa ṣe ń bẹ̀ wọn ò ní jẹ́ káwọn ṣe Muslim wọn ò ní jẹ́ káwọn ṣe Christian ṣé tí wọ́n bá gba ilẹ̀ yẹn ibo náà ti fẹ́ lọ máa ṣẹ̀sìn yẹn gan ilẹ̀ yẹn gangan ló yẹ kí àwa tá a bá jẹ́ ọmọ ọkọ ìran Yorùbá tí ó jẹ́ wípé a ò kì í ṣọmọ àlè ó yẹ ká gbé ẹ̀sìn ká gbé sẹ́gbẹ̀ẹ́ kan ṣe ti understand ká kọ́kọ́ jà ká wo wájú ká wo ẹ̀yìn ká wò wípé nǹkan ti ṣe àwa ìran Yorùbá nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ pé nǹkan ti ṣe ìran Yorùbá nǹkan ti ṣe wá gan ìran Yorùbá tó ti jẹ́ aṣíwájú wọ́n wá ti padà di èrò ẹ̀yìn mo fẹ́ lè sọ pé ìran Yorùbá ló yẹ kó máa control the whole world ṣe ti understand because reason tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé irú àwa tá a dúró yìí náà a ti rìn káàkiri lórí ìrìn àjò ayé a ti dé different country a ti wá rí ìgbà tí mo dé many country mo wá wò pé àwọn ìlú tá a ti ẹ̀ dé káàkiri yìí gan a wo story wọn a wo ìlú wọn a wo nǹkan tán ní a rí pé wọn ò ní nǹkan kan láwọn ìlú táwa ń wò pé wọ́n wá superior wọ́n ní nǹkan kan a rí wípé wọn ò ní anything a rí wípé nǹkan tó wà lórí ilẹ̀ Yorùbá yẹn gangan tá a bá jẹ́ pé a mọ̀ bá a ṣe máa manage ẹ̀ tá a láwọn olórí gidi tá a láwọn tó rí wọn pé tá a láwọn tó jẹ́ wípé wọn kì í ṣe jẹgúdújẹrá tá a láwọn tó jẹ́ wípé wọ́n ń jẹ wọ́n ń wu ẹ̀yìn wò wípé àwọn wà lẹ́nìí àwọn kan ń bọ̀ lọ́la nítorí pé ọ̀rọ̀ ilé ayé yìí sójà go sójà come ni ẹwà àwọn òyìnbó yìí àwọn máa ń jà sílẹ̀ fún ọmọ tán ti bí àti ìran tiwọn tó ń bọ̀ lọ́la nítorí pé àwọn understand kinní kan wípé a máa ń wá a máa ń lọ ni nítorí pé bẹ́ẹ̀ náà ṣe máa ń sọ wípé Yétúndé Babátúndé nílẹ̀ Yorùbá ṣe ráwọ̀ èèyàn bá ṣe wà á kì í kú tí n bá dàgbàdàgbà tí n bá fọwọ́ páwú tí n bá fèrè gìjòbì tí n bá padà lọ màá tún padà wá àwọn òyìnbó understand wípé ṣé táwọn bá padà wá ṣé àwọn máa tún wá bá ilẹ̀ yẹn kílẹ̀ yẹn ti bàjẹ́ ni ó lè ṣe máa ń rí àwọn òyìnbó yìí wọ́n máa ń jà gidigidi wípé àwọn gbọ́dọ̀ wọ́n máa wà superior àwọn gbọ́dọ̀ máa wà lókè àwọn lè ṣe many things láti jẹ́ kí ìlú wọn máa lọ sókè
ẹ ti understand ṣùgbọ́n àwa tó jẹ́ wípé Elédùmarè kẹ́ ṣe rí ìran Yorùbá ó máa ń dùn mí máa ń ké tó bá ku èmi nìkan gbà mí tí n bá wo nǹkan tó wà lórí ilẹ̀ yẹn tí bá wo nǹkan tí ìran Yorùbá jẹ́ kò yẹ kí ìran Yorùbá kò yẹ ká máa jẹ̀yà rárá kò yẹ kí ìran Yorùbá kò yẹ ká máa travel lọ síbi kankan rárá ó yẹ kí àwọn èèyàn wa máa ṣẹrú nílẹ̀ Yorùbá ni nítorí wípé Elédùmarè kẹ́ ìran Yorùbá ní gbogbo ọ̀nà ó kẹ́ wa ó fún wa ní gbogbo nǹkan tí ó yẹ ká ní ó yẹ ká tún máa bọ́ àwọn ìran ni ẹ wá wo àwa tó yẹ ká máa bọ́ ìran ẹ wá wò bá a ṣe fọ́n káàkiri ẹ wò bí a ṣe ń jẹ ìyà ẹ wò bọ́bìnrin ṣe ń jẹ ìyà ẹ wò bọ́kùnrin ṣe ń jẹ ìyà tí ò dẹ̀ jẹ́ kó rí bẹ́ẹ̀ ó ní mo ṣe sọ wípé tó bá jẹ́ wípé a ní àwọn olórí gidi tí orí wọn pé tí wọn kì í ṣe alájẹtán tí wọ́n wò wípé àwọn wà lẹ́nìí tó bá dọ̀la àwọn ò ní símọ̀ ṣèbá àwọn kan ló wà níbi táwọn wà lẹ́nìí àwọn dàbá yìí lẹ́nìí wọ́n ti lọ àwọn yẹn ló yẹ kán wá wò wípé àwọn gbọ́dọ̀ jà fún ilẹ̀ baba ńlá àwọn for example ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní ẹnujọ́ mẹ́ta yìí fún àwọn Fúlàní Nigerian government lè gbé ìgbìmọ̀ dìde láti sọ pé àwọn tó ṣiṣẹ́ yẹn pé kí wọ́n lọ mú wọn wá òkè ní ilẹ̀ Yorùbá látìgbà tá a ti ń pariwo Yorùbá ní ṣe táwọn Fúlàní ti ń pa ìran Yorùbá àmọ́ rí àárí ìgbésẹ̀ kankan látìgbà tí wọ́n ti jẹ́ kí àwọn àgbẹ̀ lè lọ sóko tí wọ́n ti ń pa lọ́tún tí wọ́n ti ń pa lósì àárí ìgbésẹ̀ kankan ṣùgbọ́n nígbà tó kù tí àwọn Fúlàní tí wọ́n kàn sọ pé wọ́n pa èèyàn bí 14 or 10 ẹ wò bó ṣe ṣèkì ilẹ̀ Nàìjíríà mì tìtìtìtì ṣèbí bí a ṣe bí ẹrú la ṣe bí ọmọ tó bá wá pẹ́ wọ́n á máa sọ fún wa wípé wọ́n Nàìjíríà la wà òun la ṣe máa ń sọ wípé a sì ní wọ́n Nàìjíríà àwọn tó ní Nàìjíríà ti jẹ́ ká mọ̀ confam ó láwọn fídíòs kan tó lọ viral lórí TikTok lórí ayélujára tí bọ̀bọ̀ Fúlàní yẹn tó jáde tó sọ pé àwọn fún ìjọba Nàìjíríà ní 24 hours tí wọn ò bá rí ìgbésẹ̀ lórí nǹkan tó ṣẹlẹ̀ yẹn ìgbà máa ṣẹlẹ̀ àwo máa ṣẹlẹ̀ before that 24 hours ìgbésẹ̀ jáde náà okay ṣebí ẹni tó jẹ́ olórí Nàìjíríà lẹ́nìí ṣebí ọmọ Yorùbá ni wọ́n àbí wọn kì í ṣọmọ Yorùbá ni ẹ wá wo ìgbà tí wọ́n ti ń pa ìran Yorùbá tí a ti ń pariwo àwọn tó bá tún jáde tí wọ́n bá tún pariwo wọ́n tún máa fi kú lé wọn ó ní mo ṣe ń sọ wípé àwa ìran Yorùbá ọwọ́ wa ló kù sí àwọn ìyá mi tí wọ́n sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n ní káwọn ọba kí wọ́n ránṣẹ́ sáwọn ọba kí wọ́n ṣe kinní kan kò sí nǹkan tí àwọn ọba fẹ́ ṣe fún wa kò sí nǹkan tí àwọn ìjòyè kankan fẹ́ ṣe fún wa nílẹ̀ Yorùbá ẹ ò gbà tí a ti ń pariwo láti bí ọdún 4 sí 5 ẹdún ló ṣe rí ìyípadà kankan ni ìwọ àtèmi la máa jà fúnra wa ẹ má jẹ́ kán tanra wa ìwọ àtèmi la máa ṣe kíni la máa jà fúnra wa kí wọ́n ṣe pé a fẹ́ jà fúnra wa a fẹ́ jà fún àwọn ọmọ tá a ti bí sílẹ̀ àti àwọn ìran tó ń bọ̀ lọ́la kò sígbà tí ẹ̀dá ò ní kú láyé a wá sílé ayé ni a máa kú ni àdúrà tí a máa ń gbà ní wípé ká fi ọwọ́ páwú ká fi èrìgì jòbì ká tó padà síbi tí a ti sàn wá bí omi àmù tá a bá ń bẹ̀rù wípé wọ́n máa ṣe báyìí fún wa wọ́n máa ṣe báyìí fún wa ilẹ̀ Yorùbá kan máa wà bẹ́ẹ̀ náà ni ẹgbẹ́ wa ṣọ́ọ̀kì ń ṣe rí gbogbo ilé ayé tẹ́wò tí ó wọ̀ tẹ́wò àwọn tó ń kọ̀ǹtró ẹ̀ tí wọ́n ń kọ̀ǹtró ayé wọn ò ju péréte lọ tí wọ́n ń kọ̀ǹtró gbogbo ayé tí wọ́n mi ayé títì wọn ò ju péréte lọ ilẹ̀ Yorùbá yẹn náà ẹ lọ kọ sílẹ̀ tó bá tó àsìkò àti sùfùrọ̀ máa là nǹkan máa yí padà orin sì máa change because kò gbọ́dọ̀ máa bá báyìí lọ wọ́n ní àdándoríkodò ó ń wò ṣe ẹyẹ àwa ti wá a rí ọ̀rọ̀ ìran Yorùbá wípé sometimes kì í ṣe ọ̀rọ̀ ariwo ẹ máa rí wípé àwọn tó bá ń ṣe àwọn nǹkan kan gan ní silent ẹni tí ò bá ń sọ̀rọ̀ tó ń ṣe àti kọ́kọ́ ṣe mẹ́nìtì tá a ti pariwo àwa rí wípé ọ̀rọ̀ ìran Yorùbá gan kì í ṣe ọ̀rọ̀ ariwo silent àwọn nǹkan kan wà tó jẹ́ pé silent
ẹ ti understand tó jẹ́ wípé ó máa mi ilẹ̀ tìtì. Ẹ má jẹ́ ká fi gbogbo ẹnu, ẹ má jẹ́ ká fi sọ̀rọ̀. Elédùmarè ọba dẹ́dà ṣẹ̀dá á tètè ṣí àwa ìran Yorùbá, á ṣí wa lójú, á jẹ́ ká rí kedere wípé a ti wà nínú oko ẹrú, á jẹ́ ká tètè mọ̀ wípé ẹ jẹ́ ká dìde. Àwa la máa gbára wa sílẹ̀, kò sí ẹnì kankan tó máa gbà wá sílẹ̀. Tí wọ́n bá ń sọ pé rally ń bọ̀, torí rally tó ń bọ̀ yìí fún ìwọ ni, fún èmi ni, fún àwọn ọmọ tó bí sílẹ̀ ni, fún àwọn generation tó ń bọ̀ lọ́la ni. Ẹ má jẹ́ ká sùn, ìran Yorùbá á ti sùn jù, ẹ jẹ́ ká jí. Wọ́n ní ewu ń bẹ lóko lóńgẹ́ gangan fúnra ewu ni Yorùbá. Ẹ jí, ẹ má sùn. Ẹ jẹ́ ń dá padà sọ́dọ̀ yín bàbá mi. End bad government before bad government end all of us. Nigerians, leave your religious tribal sentiments for corner, APC supporters, and end injustice for this country before you become a victim of injustice yourself. Nigerians, why are you people bad students of history? Why be say nobody they ever learn lesson for Nigeria? Me, Peter, for Nigeria, I did this country. I go continue to try my best. Oh, may God bear me witness and may the truth set all of us free. This injustice where we not go, they clap, they support, they think they're big enough to go around, though it can touch you at any time. You see this case where happened for Edo State, for Uromi, where they say that they go kill about 16 people, they burn them, they say they think they be kidnappers. For Uromi, they say they see them inside truck, they carry them gun. Meanwhile, according to reports, they say they be hunters. If you know the way where kidnappers, they trouble them for that axis from Asabato, Gwashuku, Ibuzo, Isela, Zagbatilu, Romi. I don't do video concerning them. Till date, government never fit help people concerning the case of kidnapping where they go on for that axis. Now, citizens don't take laws into their hands. Vigilante go see people where they inside truck. They say they be kidnapper. Before they say Jack Robinson, they don't put them tire, pour petrol, beat them, video them till they kill them. They don't kill them now. Everybody don't they call for justice. Arewa youth, northern leaders, everybody they shout, why should it happen? Why should it? They must investigate. Police say they don't start investigation. They don't arrest about 14 people. It's good though, and it is okay because you must always fight for justice. Me, I will never be a supporter of jungle justice because I believe say as a human being, you will fit kill another human being, no matter the circumstance, is a criminal, and any crime should be prosecuted. But what is good for the geese should also be good for the gander. They say not today where they call for justice, they shout, everybody they talk. Una remember May 2022, 12th of May, the killing of the 200 level student of Shehu Shagari College of Education, Sokoto, Deborah Samuel Yakubu, where according to them, they say it was blasphemy. They talk where she talk for WhatsApp group. Students for inside the school go drag her come out from the dormitory. They stone them to death. They show the matches all around like this. All of them, they show the matches. They do. Till today, how many people went to jail for that killing of Deborah? How many people were prosecuted? In fact, they sent team of lawyers, more than 32 lawyers, led by Professor Mansour Ibrahim, to go defend some of the boys who they've been carried go court. Guess the charges where they give them? Criminal conspiracy and incitement of public disturbance, which are bailable offenses and at most can take 2 years jail term. But they were even discharged and acquitted. The only two way they even carry with criminal charges at the end, they drop and they say police prosecutor no come. This one no day. At the end, till date, now another pastor carry the family of Deborah. They say they go whether na River State for Port Harcourt, they go give them house for day. What happened? What happened to northern leaders at that time? Nobody hear anything. But today it don't happen. A dog community for Kano, they don't even condemn the killing where happened for Oromi. They say make they investigate. And they have to investigate because crime is crime and injustice is injustice. Today, the governor of Sokoto State, the time when the thing happened, Honorable Aminu Waziri Tambawa, he does Senate, he's a senator. He's a former Speaker House of Rep, former Sokoto State governor. Today, he's in the Senate. No justice for Deborah. The same energy we need to put on. Una remember 9th of July 2016 under Buhari administration when he early came. The killing of Deaconess Eunice Olawale for Abuja Kubwa. The redeemed woman where they do evangelism, morning cry, they go around, they preach. Where they attack her, butcher the poor woman to death, leaving 7 children. Pastor Deboye even went to go and visit them. What was the outcome of that killing? How many people go jail for the killing of Deaconess Eunice Olawale? Shebi Professor Pastor Yemi Oshibanjo was vice president in that government. Shebi Pastor Oshibanjo na pastor for Redeem.
She be the current first lady too, na deaconess or redeem, and the husband was national leader at the time when Buhari be president. How many people push for the prosecution and arrest of the criminals that killed deaconess Eunice Olawale? Nigeria, injustice is big enough to go round. No, what is good for the geese should be good for the gander. All this jungle justice and mob violence where they go so is because of the failure of our criminal justice system. But person writes the Nigeria criminal justice system. Now the person where write book they carry go put for prison. Nigeria. May we continue to declare for injustice. Today it don't happen now. Northern youths they kill. So northerners, everybody their head they stand, everybody they stand, and it is good because you must call for justice. But the day where another person from another religion will be killed in your own place, you must also reserve the same energy. Now so Nigeria be. Turn by turn Nigeria PLC night we they wait for. When it happen far, you go think say too far, so it no concern you. You feel even they laugh, you feel they clap, till it don't come close to you. It happened to you too. Everybody go they shine seats. Now so Nigeria be. Remember the killing of Alufo, 2012 October. Those boys, Lloyd, Teken, Achia, Dika, and Ugona. Till date, how many people were prosecuted? Nigeria, wake up and end bad government before bad government end all of you. Mo kí gbogbo lé lẹ́ẹ̀kan sí. Bẹ́ẹ̀ ni, àwọn DSS tí wọ́n sọ̀rọ̀ yìí tí wọ́n sọ wípé kí gbogbo wa wípé kí a ṣe kíni ká dira ká dìde sí ọ̀rọ̀ ara wa. Ẹ mọ̀ pé wọn kì í ṣe security agent ni wọ́n tòótọ́, but fún president ni, kò ṣe fún aráàlú. Àwọn tí wọ́n bá fẹ́ dojú ìjà kọ president fún ìjọba Nàìjíríà, òun lọ̀wọ́n ń bá jà. Ṣùgbọ́n wọ́n dẹ̀ mọ̀ yìí pé ara wa náà ni gbogbo ṣé bóun lọ sọ ọmọ Yorùbá ni bí Haúsá ṣe wà ń bẹ̀ bọ́ọ̀ náà ni Yíbò wà nínú wọn, wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀. So àwọn náà ni wọ́n ṣe advice wa wípé kí ni ká jáde sọ̀rọ̀ ara wa. Ọ̀rọ̀ ara wa náà ni including themselves. Òun ló ṣe ń sọ bẹ́ẹ̀. Wọn ò parọ́. Bó ṣe jẹ́ kó wà nìyẹn. Nítorí pé tí ẹ bá wò ọ̀wọ́n yìí wọ́n ti sọ fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé gbogbo security agents tó wà ní Nàìjíríà wọn pé 1 million. Ọlọ́pàá is 350. Army the same thing. Air Force wọn pé 1 million. Ẹ jọ̀ọ́ pẹ̀lú population 220 million níbo ló fẹ́ dé kí lọ àwọn wo ló fẹ́ ọmọ ìròmí yẹn nísìn police station wọn tó wà ń bẹ̀ wọn ju 20 lọ. Tí gbàgbós bá dé àwọn gan máa bọ́ uniform sọnù ni. Torí bẹ́ẹ̀ àwa ni ká máa múra sọ̀rọ̀ ara wa. Kí la ṣe fẹ́ múra sọ̀rọ̀ ara wa? Òun la ṣe ń sọ fún wa youth wa. Rally ń bọ̀ ó ti súnmọ́ lé. Tí ẹ bá ti gbọ́ gbé ẹ bá wọn yá gbé. Tá a bá ń gbọ́ gbé tẹ́ ẹ bá tètè bá wọn gbé wọ́n á gbé sákùlé olúwa ẹ̀. Èmi tún máa ń sọ pé tá a bá ń gbọ́ gbé tá a bá tètè bá wọn gbé tó bá sọ́lẹ̀ báyìí ẹsẹ̀ tí ò gbé ló máa bọ́ sí. So ẹ tètè yá múra kẹ́ ẹ dúró déédéé níbi tó bá ti ní kẹ́ ẹ jáde bó jẹ́ state by state ní ẹ jáde. Tó bá sọ pé state o ní gbogbo ilẹ̀ Yorùbá o wọ́n máa jáde níjọ́ kan báyìí o ẹ fi etí lẹ́kọ̀ọ́. Ṣé rí àwọn Fúlàní bá a ṣe lérò yìí pé ìlú Èkó ẹ kò tí ì sí kí ló ṣe ń pè wọ́n yapa wọ́n ṣe kí ni wọ́n yapa sí Lẹ́kí Àjá ní wọ́n pọ̀ rẹpẹtẹ gbogbo àwọn onímọ̀tẹ́kù tó wà ń bẹ̀ yẹn 90% of them ọmọ Fúlàní ni wọ́n. Gbogbo wọn náà lọ́dẹ̀ ní fóònù kélébékélébé dání tó ń retí pé kí wọ́n ṣe kí ni kọ́ fún wọn ní go ahead. Wọ́n plant wọn síbẹ̀ ni. A ti sọ fún yín several times a dẹ̀ ti gbé wá sórí ìkànnì láti fi òdodo wọ̀nyí. Ẹ jẹ́ ká múra sí ọ̀rọ̀ ara wa. Àwa tá a wá wà níta wà yìí tá a lè bá wọn join rally tó bá fẹ́ ṣe ní Nàìjíríà. Gbogbo ibi tọ́mọ Yorùbá bá wà tó bá ti ń ṣe nílẹ̀ Yorùbá làwa náà a máa ṣe ní UK ní o ní US ní o gbogbo Europe country a máa dìde sí. Gbogbo Asian country a máa ìlú tó bá ti wà a máa dìde sí. Ẹ jẹ́ ká fetí lẹ́kọ̀ọ́. Àwọn tí wọn ò bá wá lè ráyè láti join rally yìí tó bá já ọjọ́ ọ̀sẹ̀ ni ẹ bá wa fàpò yín ṣe rally yìí. Nítorí pé wọ́n ní ẹnu òfìfo òun yànmùyànmù. Ẹ tún sọ pé ajé àmú láìkò owó gan òótọ́ ni. Bí mo ṣe láìkò owó tó
náà làwa gbogbo wa ṣe máa ń rún pa sí àrùn pa sí nǹkan tó ṣẹlẹ̀ yìí ẹ̀yin náà kò dẹ̀ sí nǹkan tó kéré jù tó bá ní ká fi sílẹ̀ jẹ́ ká máa fi sílẹ̀ ká lè fi ran ìran wa lọ́wọ́ torí pé kò sẹ́ni kankan tó jẹ́ bàbá àsàlẹ̀ lọ́dọ̀ wa o ṣé ẹ mọ̀ pé àwọn olóṣèlú wọn ní bàbá àsàlẹ̀ káàkiri tó máa ní tó bá yá ẹgbowó àwa náà là ń ṣe nǹkan wa fúnra wa a ní bàbá mọ́ Yorùbá a ní bàbá àníyá o adẹ́nìkan wà ní o àwa náà ni à ń tọ́jú ara wa so tí wọ́n bá ti pè wá ẹ jẹ́ ká jáde sí ọ̀rọ̀ ara wa ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní Rome nǹkan kan wọ́n fi pamọ́ níjọ́ tí first day tí kinní yẹn ti sọ tó ṣẹlẹ̀ ọ̀wọ́n ọmọ tí wọ́n interview mò ń wá fídíò yẹn mi ò rí ọ̀wọ́n oníròyìn ò dẹ̀ ní sọ nǹkan tọ́mọ yẹn sọ ni wípé gbà tí wọ́n dá àwọn arábí yẹn dúró tí wọ́n search wọ́n ní kó sọ̀kalẹ̀ ṣé ẹ mọ̀ wípé it takes two to tango wọn ò kàn lè bẹ̀rẹ̀ sí violence pẹ̀lú wọn bẹ́ẹ̀ yẹn nígbà tí wọ́n ní kó sọ̀kalẹ̀ tí wọ́n rí àwọn oríṣiríṣi èròjà tí wọ́n kó ṣé mo fẹ́ kí kíní kan tún yé yín ìwọ̀nba tí wọ́n kó sílẹ̀ yẹn ìwọ̀nba tí nǹkan tí ò ní wúlò fáwọn èrò mẹ́ni ọmọ náà ti yọ fún yẹ̀dọ̀ nǹkan tó kó sílẹ̀ pọ̀ jù bẹ́ẹ̀ yẹn nǹkan tó bá lọ wọ́n pọ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ ṣùgbọ́n káwọn náà lè fi ṣera wọn lóore ẹ má bá mi dè é nǹkan tó kó sílẹ̀ yẹn kì í ṣe nǹkan tó bá lọ́wọ́ ara bí yẹn nìkan nìyẹn àwọn pàǹdà abẹ ni wọ́n kó sílẹ̀ yẹn àwọn tó jẹ́ gbòógì ní tàtàtàtà wọ́n ti kó kúrò lẹ̀ wọ́n tún wá bá owó lọ́wọ́ àwọn ará bí báyìí nígbà tí tó dùn wọ́n lára wọ́n ní wọ́n sọ wípé yes owó ransom ni tí wọ́n ń gbà ẹ ṣèyẹn lé ní ọ̀wọ́n náà ni wọ́n ti lọ́kọ́kọ́ bẹ̀rẹ̀ violence lọ́kọ́kọ́ gúnyàn lọ́ fi ọ̀bẹ gúnyàn kan so àwọn ọlọ́pọ̀ ṣoṣo kí wọ́n tó rí ṣoṣo o àwọn ará bí ìbáyìí tí ẹ bá rántí about 2-3 weeks ago àwọn obìnrin wọn jáde wọn náà wọn ò lè lọ sí fáàmù mọ́ wọn ní bó bá lọ síbẹ̀ tó bá wọn sùn tán wọn á tún ti gibọ̀ wọn lábẹ́ o ara ti ń kọ wọn ara ni wọn á bá lọ sóko wọn á fi oko wọn á fi gbogbo nǹkan gbin wọn á fi fẹ́ràn jẹ o oríṣiríṣi ni wọ́n ń ṣe fún wọn tọ́lẹ̀ ń pa wọ́n lórí ní òrùjọ́ kan wọ́n wá síbẹ̀ wọ́n pa àwọn èèyàn rẹpẹtẹ over 20 o nílùú tá à ń sọ yìí náà ni o àwọn governors wọn ò lọ síbẹ̀ kí wọ́n lọ kọ́ lọ kí ọ̀wọ́n tí wọ́n pa wọ́n léèyàn o ní ìsinyìí governor wọn ti wá gba ilẹ̀ Fúlàní lọ tó bí àfàìmọ̀ kó má máa dọ̀bálẹ̀ kó má máa sunkún tó tún sọ pé ó tún promise pé gbogbo ọ̀wọ́n tí wọ́n pa èèyàn wọn wọ́n máa compensate wọn ẹjọ ẹ wo iye tí wọ́n ti pa nílùú yẹn àsọ ìlú Yorùbá ní ìlú yẹn ẹ wo ọjọ́ tí wọ́n ti ń kígbe gọvnọ wọn ò dìde ìtara nǹkan tó ń ṣe wọ́n àti bó ṣe ń ṣe ni wọ́n ṣe nǹkan tó ṣe yẹn wọ́n dẹ̀ rí àwọn evidence ni wọ́n ń ṣe wèrè wọ́n lè má rí evidence kí wọ́n bò wọ́n bí èèrà bẹ́ẹ̀ yẹn wọ́n rí ni ṣùgbọ́n àwọn oníròyìn ti Naija wọn ò ní sọ nǹkan tá a sọ yìí wọn ò ní sọ àgàgà àwọn èròjà tí wọ́n bá lọ́wọ́ wọn yẹn ó jù yẹn lọ o wọ́n ti kó ìtọ́ wọn gan nídìí fúnra wọn ti kó ṣe ẹ rọta àbọ̀ ẹ rí búlẹ̀tì kankan wọ́n ti kó wọn pamọ́ definitely bá gbogbo níbi ojú ṣe sọ àwọn ará bí yẹn nǹkan tó pè wọ́n ni wọ́n jẹ́ Ọlọ́run á wà pẹ̀lú ẹ jẹ́ kí ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká múra gidi ká dúró déédéé káà náà máa retí tẹ́ ẹ bá ti gbọ́ ó yá kí ẹ yá dìde sí àwọn ọmọ tó ń ṣe 30 days challenge ó ti fẹ́ẹ̀ pé 30 days wọ́n rant lọ́wọ́ ní tí wọ́n ń ṣe after their ranting they are going out ẹ̀yin ìyá ẹ má sọ pé má bá wọn lọ síbẹ̀ o má bá wọn ṣe kinní kan o gbogbo àwọn ọmọ yín ni wọ́n jáde lẹ́tọ́ nílé ìwé tí wọ́n jáde tí wọn ò ríṣẹ́ o àwọn tó dẹ̀ ríṣẹ́ gan ẹnu wọn nìkan ló lè bọ́ o wọn ò níyàwó wọn lọ lé ọkọ o torí ẹnu wọn nìkan ló lè bọ́ kódà wọn ò ṣàǹfààní kankan fún yín o kéèyàn máa dánmọ 30-40 years kó má lè sọ pé ìyá mi ẹgbà kẹ fi ṣe gbá àfi tó bá tún máa wá bá yín torí àwọn ò ní lè ṣe iṣẹ́ ìdọ̀tí tẹ́yìn lè ṣe wọ́n á tún wá bá yín pé kẹ ẹ tún fọ̀ wọ́n lówó ni wọn ò lè fún yín
adẹ̀ ń tu gbogbo aládẹ̀ ń sọ̀rọ̀ ládẹ̀ ń gbàdúrà yìí pé kí àwọn ọmọ wa kọ́jú wa lọ kí ọmọ wa kí wọ́n kọ́kọ́ ṣe fún wa jẹ ká jèrè ọmọ kọ́wọn náà jèrè ara wọn ṣé ilẹ̀ Yorùbá ìjẹ́ kọ́ lọ́mọ jèrè ẹ̀ ṣọmọ gan tí ìjèrè ara ẹ̀ torí bọ́mọ bá jèrè ara ẹ̀ tán ló lè jèrè ẹ̀ o bọ́mọ tí ò bá jèrè ara ẹ̀ òbí kankan ò lè jèrè ẹ̀ kọ́lọ́wọ̀n ẹlẹ́dàá kó ṣàánú kó jẹ́ ká jèrè gbogbo ọmọ wa dìde o kẹ́ ẹ fún jà gbogbo tó bá jájá abiyamọ ẹ̀yin bàbá ẹ dúró déédéé ẹ̀yin ọmọ ẹ gbọ́dọ̀ gbẹ̀yìn torí future yín ni ẹ ṣé mo dúpẹ́ olóòtú. ẹ ṣé gan màmí ẹ ṣé ọ̀rọ̀ lẹ ti gbọ́ ní ẹnu màmá mi Ajia Queen Ara tí wọ́n ti sọ̀rọ̀ abiyamọ wọ́n fi ọ̀rọ̀ abiyamọ wọ́n ti bọnú ọ̀rọ̀ tí ó wà ńlẹ̀ yìí gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀ ẹ jẹ́ kí n tún wá fi àsìkò yìí náà kí n tún sáré fi lọ sọ́dọ̀ mo tún ní mọ́mì kan náà nínú ilé mọ́mì wa ẹni tẹ́ ti mọ̀ bí ẹni mo wo Dr. Zabi mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ mo fi pè yín mà ẹ tún bá wa gbóhùn sókè lórí nǹkan tí à ń sọ lọ́wọ́lọ́wọ́ ojú wo ni ẹ̀yin fi wo ọ̀rọ̀ yìí mà àti pé kí ló ń bọ̀ nílẹ̀ Yorùbá kí ni ẹ rò bóyá ó máa ṣẹlẹ̀ tí ìran Yorùbá tí wọn ò bá dìde fún rálì tó ń bọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí mà kí lẹ bó máa ṣẹlẹ̀ ẹ bá mi gbóhùn sókè mà Dr. Zabi. mo kí gbogbo lé o mo kí gbogbo lé èmi ò ní lè sọ̀rọ̀ mọ́ torí pé mo ní cold gbogbo nǹkan táwọn aráalé sọ gbogbo ẹ̀ náà wọ́n ti sọ̀rọ̀ Ọlọ́run ní jẹ́ ká sọ̀rọ̀ tán lágbára lọ́wọ́ Ọlọ́run àsọlẹ̀ lélẹ̀ gbogbo ẹ̀ láti sọ sílẹ̀ ó yẹ kó máa pè wá ní wòlíì ni torí ẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run àwa la máa lékè gbogbo ẹ̀ máa dàrú pátápátá ni tí iṣẹ́ tiwa tó máa fi padà yọ torí orí òótọ́ la dúró sí àkógun wá síbì kankan inú ìyà inú ìṣẹ́ tá wà òun la fẹ́ gbára wa kúrò torí bó ṣe bára Nàìjíríà ará Áfíríkà bẹ́ẹ̀ náà ló bá wa tá wà ń lo òyìnbó náà àwa tá wà ń lo òyìnbó à ń ṣe ọmọ ọ̀dọ̀ fún àwọn tó wà nílé ni mo dẹ̀ mọ̀ pé lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo wa lọ́lọ́run máa dá sílẹ̀ nínú oko ẹrú tá wà nínú ẹ̀ yìí ẹ ṣe gan ni ẹ má jẹ́ kí n gba àkókò tàbí àlọ́ ṣe ń pè èmi gan fọ́ sára mi láti sọ̀rọ̀ ni ẹ ṣe gan ni. à ń gbọ́ yín. ok ẹ ṣe gan ni ẹ kú iṣẹ́ kó wájú ẹ kú àtàrọ̀ gbogbo yín ni mo kí o ẹ̀yin ará ilé ìyẹn tí ẹ bá ń gbọ́ mi ní agbára ṣe Ọlọ́run a máa rí ìràwọ̀ gbọ́ títẹ́ fífọ́ wa kò ní ìdè fún àwa nínú agbára ṣe Ọlọ́run ayé onígbàlẹ̀ ẹ̀dùn wa gbogbo àwọn àlàyé tá à ń gbọ́ látẹ̀kùn kò yẹ kó yà wá lẹ́nu torí pé ọ̀rọ̀ ìgbésẹ̀ ńláńlá tí wọ́n látẹ̀yìn wá láti jẹ́ ká mọ̀ wípé Nàìjíríà kò kí ń ṣe orílẹ̀-èdè a dẹ̀ ti rí àwọn àmì lóríṣiríṣi wípé àwọn ìgbésẹ̀ kan wà láti ṣe kí ni láti pa ilẹ̀ Yorùbá run a ti ń pariwo yìí sì kò kí ń ṣe ọdún mẹ́rin ọdún márùn-ún tá a dẹ̀ ń ta àwọn èèyàn wa lólobó kan lè mọ̀ wípé nǹkan tó wà lẹ́yìn ọ̀fà Nàìjíríà ojú òjé lọ pé ká gbìyànjú ká lè gbára wa ká ní pé gbogbo àwọn àlàyé tá a ti látẹ̀yìn wá gbogbo àwọn olórí wa nílẹ̀ Yorùbá wọ́n fi ìmọ̀ ṣe ọ̀kan tó dẹ̀ fi inú konú ibi tá a bára wa ẹ̀kọ́ yẹ kó rí bẹ́ẹ̀ rárá ni pàtàkì jùlọ àwọn tí wọ́n ń lo politics láti fi ṣe olórí fún wa divide and conquer ẹ jẹ́ ká pín wọn ká lè bá tiwọn jẹ́ ẹ jẹ́ ká pín wọn ká gbé agbára láwọn tó wọn kan lọ́wọ́ ká lè lò wọ́n sí wọn divide and rule yẹn òun náà ti lọ against wa tá a bá bẹ̀rẹ̀ ní ogun ló ti ń ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń lò sí wa láti wá jẹ́ olórí wa nílẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ wọn ò kì í ṣe ọmọ Yorùbá àṣetán nítorí pé bóyá ẹlòmíì jẹ́ extreme Muslim ẹlòmíì jẹ́ ìyàwó Ìgbò ni tàbí Haúsá ni àwọn kan tó ń lò against wa nìyẹn kò sọmọlúàbí pọ́npẹ́lẹ́ kan tó jẹ́ pọ́n fún ní ààyè láti jẹ́ alágbára nílẹ̀ Yorùbá ara àwọn nǹkan tó ń ṣe nìyẹn láti kó wa sí oko ẹrú tó kó wa sí kò dẹ́rẹ́ pọ́n kó wa sí oko ẹrú nìkan wọ́n fẹ́ palẹ̀ wa run ni wọ́n dẹ̀ fẹ́ pa Yorùbá kúrò nínú Nàìjíríà
àwọn ìgbésẹ̀ tí ń bọ̀ tipẹ́tipẹ́ tí àwọn àgbààgbà wa tí wọn ò fura a dẹ̀ ń ṣe àwọn àlàyé ọ̀rọ̀ yìí kò yí àwọn èèyàn wa ẹ wá jẹ́ kí n béèrè lọ́wọ́ yín à ń sọ̀rọ̀ nípa ẹjọ́ lọ́wọ́lọ́wọ́ ń sìn yìí nígbà tó rí àwọn èèyàn tó kó ìbọn lọ́wọ́ tó kó owó running into millions tó gbà lọ́wọ́ wọn tá a dẹ̀ mọ̀ wípé gbogbo àwọn tó ń pè ní kidnappers tó kún gbogbo ilẹ̀ wa ní South Nigeria yìí tá a dẹ̀ mọ̀ wípé àwọn nǹkan tó fi ń ṣe àwọn èèyàn wa lọ́ṣẹ́ òun ló bá ní ọwọ́ àwọn wọ̀nyí ìjẹ́ yẹ ká tún máa béèrè mọ́ pé àwọn tó ń sọ̀rọ̀ wọn yìí ọjọ́ wo la ti gbọ́ ṣe wọ́n ti kéyìí táàkì wọn ní hunters ni wọ́n ṣẹ́kẹ́ lè mọ̀ wípé àwọn táwọn bá ta yò yìí ọgbọ́n orí wọn ó fẹ́ ju tiwa lọ nítorí pé nígbà tí oore ọ̀fẹ́ wà kí àṣírí wọn tún sìn àwọn Edo people àwọn youth tán rí wọn pẹ̀lú owó lọ́wọ́ pẹ̀lú ammunition tó kó lọ́wọ́ wọ́n mọ̀ pé definitely àwọn tí wọ́n ti ń jẹ́ kidnapper ní gbọ́ wọn lélẹ́yìí kò sí there is no doubt about it kidnappers àwọn ará bí yẹn náà so tí àwọn fúlàní bá sọ wípé hunters tí wọ́n ṣẹ́tìrì ń sìn láti ìgbà tí wọ́n ti ń pa ẹwọ àsìkò Buhari ǹjẹ́ mo yẹ ọmọ Yorùbá tí wọ́n pa ta ló sọ̀rọ̀ járí gbèsè kankan tẹ́nibọ́dì lè gbé láti rí i pé wọ́n sọ̀rọ̀ sókè pápá àwọn olórí wa nílẹ̀ Yorùbá ṣáínà ti rí sìn wípé ní ilẹ̀ bàbá wa tí Ọlọ́run fi wá sí ẹ̀rù ni wá àwa dẹ̀ nìkan láyè gbára wa padà yẹn sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ sìn the last breath là ń mí lọ́wọ́lọ́wọ́ sìn tí a bá tètè finú konú kákọ́ra wa kúrò níjọ̀gbọ̀n tá a kọ́ra wa sí yìí tá a bá parí ọdún mẹ́ta ilẹ̀ Yorùbá ò ní símú Nàìjíríà ọ̀rọ̀ nìyẹn ẹ lọ gbé yẹ̀wò ẹ lọ bèrè sí tí a bá ṣọ́ra nítorí ìgbéyà tó ń lọ lábẹ́lẹ̀ àwọn Fúlàní ẹ wo ìgbéyà tí wọ́n ń gbé wọ́n dẹ̀ ti ń pèpè kó ń ṣe ọ̀rọ̀ 50 ọdún tí wọ́n ti ń gbìyànjú láti máa fi àwọn agbára òkè náà ọ̀tá bá Nàìjíríà wà tí àwọn èèyàn dẹ̀ ń gbé ìgbésẹ̀ wípé à ń lo constitution kan ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ kí constitution kó change táwọn kan yarí pé wọ́n fẹ́ kó change ó yẹ ká ti mọ̀ pé nǹkan tó wà lẹ́yìn ọ̀fà ju òjé lọ nà ó ṣé ó yẹ ká ti máa bára wa jiyàn ní wípé Nàìjíríà ò exist àwọn kan náà lo ìwé òfin yìí láti sọ wá di ìdàkudà nà ó tí democracy wà Nàìjíríà nítorí wa gẹ́gẹ́ bíi pé we are a country with multiple tribes ìjẹ́ tá a bá gbé ìgbésẹ̀ pé a fẹ́ kíkọ change ṣé kò yẹ káwọn náà gbé ìgbésẹ̀ pé kíkọ yẹ kó change ni ṣùgbọ́n a ní ẹ bá change constitution kí nǹkan kan dẹ̀ tó àwọn tó ń sọ̀rọ̀ ìwọ̀n yarí táàlì bá tún máa ronú tí ò bá jẹ́ Yorùbá wípé wọ́n fẹ́ fi kan kọ́ wa lóko wọ́n fẹ́ kọ́ fásitì ẹrú ni ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire Olúwa nífẹ̀ẹ́ wa àsọtẹ́lẹ̀ ń wà àti lórí ṣíṣe àwọn òní wa tó ń fún wa ní àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ táàdẹ́rẹ́ tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí la tún fẹ́ lọ́dọ̀ Ọlọ́run àdúrà wọn láti fẹ́ gbà tó jẹ́ ta ti gbà láti ẹ̀yìn wa lọ ṣùgbọ́n wọ́n ṣe àwọn àlàyé ọ̀rọ̀ fún wa wípé tọ́ ogun àwítẹ́lẹ̀ kì í parọ́ o ṣùgbọ́n ìyẹn arọ tó bá gbọ́ ìjọba ọmọ káàárọ̀ òjìrè ǹjẹ́ agbọ́n bí gbogbo nǹkan tó ń lọ ìjà tí ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá lẹ́kọ̀ọ́ pátí ni wọ́n ń lọ rà yìí wọ́n ti ẹ̀ mọ́ wípé ìparun ti dé bá ọmọ Yorùbá tá a bá gbéra ká fira wa sípò láti ṣe ìṣọ̀kan ká kóra wa jọ gbogbo àwọn gómìnà kò sọ̀rọ̀ Yorùbá inú ìjọba tá à ń ṣe yìí Yorùbá ò ṣèjọba àwọn gómìnà wa àwọn sẹ́nẹ́tọ̀ wa House of Representatives wa Tinubu náà wọ́n ṣí allegiance wọn kò ṣe ilẹ̀ Yorùbá òun la ṣe tí wọ́n dá sọ̀rọ̀ wa tá a bá dá sọ̀rọ̀ ara wa kò sẹ́ni tó máa dá sí wa Tinubu òdàrí tiwa gbọ́ wọ́n lè máa fọ̀rọ̀ náà tàn wá wọ́n fẹ́ ṣe development kan South West development program irọ́ ní gbogbo ẹ̀ wọ́n fẹ́ fi ra ọjọ́ fún Tinubu kó lè second term ni àwa ni ká gbéra lọ́wọ́lọ́wọ́ sì ká gbọ́ra kúrò nínú ìyà yìí torí pé ìyà yìí tá a bá ṣọ́ra láàrin oṣù mẹ́rin síbi tá a wà yìí nǹkan tó máa sọ ó máa yàtọ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ nítorí pé ìgbésẹ̀ tó ń bọ̀ lọ́wọ́lọ́wọ́ ń sìn yìí 2022 náà ti fẹ́ gbé láti wá kógun jà ilẹ̀ Yorùbá gbogbo àlàyé láti ṣe fún wa látẹ̀yìnwá tá a rí gbogbo àwọn Fúlàní tó pín sínú igbó wa àwọn Fẹ́lá Dangote àwọn local ministers káàkiri inú igbó wa gbogbo àwọn nǹkan yìí ṣé kò lè send signal sí wa wípé wọ́n fẹ́ gba ilẹ̀ Yorùbá lọ́wọ́ wa ni wọ́n ń tì wá síta wọ́n para nínú ilé wọ́n population wọ́n reduce ẹ̀ wọ́n dẹ̀ kó Fúlàní wá gbogbo ilẹ̀ Yorùbá sì Fúlàní ẹ̀yọ́ káàárọ̀ òjíire kí la tún fẹ́ gbọ́ tọ́ ẹ jẹ́ kí n dákẹ́ ná wọ́n dàbí àṣejù àá máa sọ́nà ni olágbọ́dọ̀ kò ní sún wa kò ní rẹ̀ wá ẹ ṣeun o.
ìlú Ẹ̀gbá máa mì tìtì bàbá gbàgede mọ́ máa sílé àwòṣe fìlà dámẹ́núnù. ṣèbórí tó bá máa dáde inú agogo dẹni gbọ̀nù tó bá máa lè jìgbà lẹ̀kẹ̀ inú agogo dẹni gbé. orí tó bá máa kọ́lé alárinrin kò ní kọ́lé àbẹ̀rẹ̀wọ̀ bíi tèkùtì alihamudulilayi ní bàbá gbàgede mọ́ ń ṣe o. Alhaji Sabur Adébáyọ̀ aláwìyí ọmọ bàbá tíṣà lábẹ́kúta tí gbogbo yín mọ̀ sí bàbá gbàgede ìmọ̀ aláṣẹ àtolùdarí iléeṣẹ́ BGI TV. wípé gbogbo ènìyàn síbi ayẹyẹ ìṣílé tuntun wọn tí yóò wáyé ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹrin ọdún 2025. ọjọ́ sátidé àbámẹ́ta ní o Saturday 19th April of 2025. níbi tí àwọn ọ̀tọ̀kùlú lóríṣiríṣi yóò ti wà níkàlẹ̀ títí kó àwọn ọba aládé gbogbo. aṣọ àǹkárá wà nílẹ̀ fún títà fún gbogbo ẹ̀yin olólùfẹ́ bàbá gbàgede ìmọ̀ pátápátá. ra àǹkárá kan tún gbẹ̀bùn. àǹkárá ọ̀pá mẹ́fà 6,000 naira ọ̀pá mẹ́rin 4,000 naira. ayẹyẹ ìṣílẹ̀ yìí yóò máa wáyé ní ilé tuntun bàbá gbàgede ìmọ̀ villa tó wà ní kípẹ́ ìdí òrì iléeṣẹ́ àwo Abẹ́òkúta. ayẹyẹ ti bẹ̀rẹ̀ látago 10 òwúrọ̀. ibi tá a ti jẹ tá a yòó tá a mu tá a tún dì lọ́lé. April 19 ní o April 19 2025. ní bàbá gbàgede ìmọ̀ òṣìlẹ̀. wọ́n ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àbí ìbéèrè lórí aṣọ àǹkárá rírà. ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 081 30 67 2361 081 30 67 23 61. bàbá gbàgede ìmọ̀ ló ń wí pé ìrí akárí o.